Mr. Nias, how can we help you today? Kí lẹ fẹ́ bá wa Actually, sọ lẹ́nu? mi mọ topic yín wá. Woman yẹn gangan ló jẹ́ kí n send request tẹ́lẹ̀. Tán ní pé inú àwọn dùn pé àwọn ti kó àwọn ọmọ àwọn kúrò nílé kéwú, pé ilé kéwú kílé kan ìgbà kan àwọn kan ni. Ẹ fẹ́ So bá wọn àwọn ni mo rejoice rò ni. wípé àwọn ni mo rò wípé mo fẹ́ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ báyìí. Ìgbà tí mo tẹ accept mi yẹn báyìí ni wọ́n ti já kúrò lórí ibẹ̀ yẹn. Kí lẹ fẹ́ bá wọn sọ, wọ́n lè ṣì máa gbọ́ yín. Nǹkan tí mo fẹ́ bá wọn sọ ni kí wọ́n kọ́ máa gbọ́ dáadáa. Tọ́lọ́run bá sọ wípé kọ́ máa gbọ́ mi bẹ́ẹ̀ yẹn, tí Allah bá ní pé kọ́ máa gbọ́ mi. So ilé kéwú kò kí ń ṣe bí báwọn ṣe ń wò yẹn. Ilé kéwú jẹ́ fún preservation of Quran ni nílé kéwú jẹ́ fún. So tí èèyàn bá dẹ̀ lọ sílé kéwú, ìyẹn ò mean ní wípé bóyá tó bá ti jáde wá máa fi ṣiṣẹ́. Tó bá wù ẹ́ tó bá fẹ́ fi ṣiṣẹ́ ni wípé kí ni ó fẹ́ máa kọ́yàn padà, torí pé kí ni generation ó ń lọ náà ni báwọn kan ṣe ń dé làwọn èèyàn kan ń lọ. Kí ló ń kọ́ wọn nílé kéwú yẹn? Ṣé mọ̀ pé ó matter, number 2. Number 3, ẹ̀yin náà ti sọ pé there's not a lot you can do with it apart from kẹ́yìn náà fi kọ́ ẹlòmíì. So it's like brainwashing from generation to generation to generation, you understand? And Mr. Nias, ẹ máa ní láti wà honest, ilé kéwú yẹn wọ́n máa ń ná gbogbo ọmọ ń bẹ̀ ni. It's not good for their mental health. Ìyá mi Alawife ma, ẹ má bínú. Why, Mr. Nias, why must we preserve Quran in our society? Okay, nǹkan tí a fi ní láti preserve Quran ni wípé ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa. Tẹ́ bá béèrè pé nǹkan tí ò fi lè mú yín pé why do we need to preserve the law of physics? Kí ló dé tá a fi máa preserve Quran láwùjọ wa pẹ̀lú gbogbo jákujàku tó wà nú ẹ̀yẹn? Òun ni mò ń sọ fún yín, ẹ̀yin lẹ sọ nǹkan tẹ́ sọ nìyẹn. Mo ní pé nǹkan tí wọ́n bá ní tán bá ní ideology pọ̀ nínú Islam, àwọn kan wọn jihadist, àwọn kan pààyàn, àwọn kan ò pààyàn, àwọn kan ṣe gbá àwọn. Kí ni source gbogbo ẹ̀? All ideologies, what is the source of all ideologies under Islam? Nǹkan tó ṣẹlẹ̀ ní ṣẹ́rí ó ní kinní kan tó máa ń pè ní misconception of and misconception in. So nǹkan tó ṣe ẹ̀yin ni wípé misconception of lẹ́yìn sọ. There's no misconception in the Quran. No bad ideology in the Quran. Hello brother mi, hello. Ìyá wa Alawife, ẹ jẹ́ bá wa gbé Quran bó ṣe ọ̀wọ́ bá ti kọjá ẹ̀pá wọn ẹ bá gbé fún wọn. Bóyá lè preserve àwọn kan yẹn dánmọ́. Hello, no, just wait. Let you read. Hello, let you read the Quran. Nǹkan tá à ń sọ lọ́wọ́ tẹ́lẹ̀ ni pé why preservation of Quran, the language. Ìta bá fẹ́ preserve, aṣá máa yẹ̀ wò. A kàn lè preserve virus ìfọmọ náà. A lè preserve òfò àtàdánù ilẹ̀ fọmọ náà. Àwa gbálẹ̀ wa túmọ̀ sí pé gbọ́dọ̀ preserve ẹni. Why must we preserve the Quran? Ṣé ìwé wa ni? Ọ̀rọ̀ wa ló wà ń bẹ̀ ni. Kí ló kàn wá mẹ́? Kí ló fi kàn wá? Ẹ̀ka bá sì yẹn bá sì máa gbé yẹn kà. Can you read it please? Tó fi kan tani àti tani. Tó fi kàn wá lẹ̀ Yorùbá. Tó fi kàn wá. Ẹ̀dọ́ ẹ̀ka Quran yẹn. Ẹ̀ka Quran yẹn. Please. This is not my first time here. Mo ti kàkà fún yín náà. Ikra. Why is ìṣàlẹ̀ àṣehóró hurumi tí oṣù yẹn bá ti kọjá àwọn oṣù tá a ṣe ní haram tá a ṣe léwọ̀ fún yín faktulul mushrikina ẹ pa àwọn kèfèrí. So kí ni context, kí ni text, kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi di tí ọ̀rọ̀ yẹn fi wá? Ṣé ẹ pa àwọn kèfèrí as in attack ni wọ́n ní? Ẹ kọ́kọ́ kà á tán Mr. Nias. Nǹkan tẹ́ máa ṣe ni wípé ẹ kọ́kọ́ kà ẹ wá ṣàlàyé, ẹ wá give us context. So for now ẹ má tí ì ṣàlàyé, ẹ kà straight down factulu pa àwọn politics ẹ wá ṣàlàyé ṣe get please. Quran sọ pé faktul mushrikun ẹ pa àwọn olùṣẹbọ àìsù wẹjẹ tumuhun ibi tẹ́yìn náà bá ti rí wọn wàhùsùhùn wàsùrùhùn. Ṣé mo pronounce that? Kí ni reflection yẹn wà lójú? Ṣé fẹ́ ka English ẹ? Kí ni yẹn ó ń reflect sí mi lójú? Kí ló ń reflect sí yín lójú? Iná yẹn white kí ni yẹn. Ẹ jẹ́ make background yẹn dark, hold on.
gbogbo lé àtún repost máa wà á ti wọ 800 repost yẹn still 160 so kí ló ń ṣẹlẹ̀ ṣé gbogbo wa ò mọ bá ṣe ń repost ni ẹ jẹ́ ká kílìkì arrow bí ẹgbẹ́ comment section yẹn tó last sí ẹ̀jì yẹn on the right so a bá ti click ẹ̀ àdèmà rí repost. ẹ jọ Quran kí n ná mo fẹ́ gbé jáde níbí báyìí. Quran 9 verse 5. Quran 9:5 mo ti dákìn ẹ̀ ní ìsìn ṣé wà bẹ́tà báyìí àbí ẹ bá fẹ́ ṣí tẹ̀yìn ẹ ṣí tọ̀dọ̀ tí no problem. Because nǹkan tí Mr. Otolaye sọ is very correct. Ẹni pé ká preserve Quran. Well, kí ni content yẹn? Because I cannot preserve poison and give it to my children. Mi lè preserve anything tó wà poisonous in my own opinion o. Kí n wá sọ pé mo fẹ́ gbé fún ọmọ kò ẹ mọ̀ pé kò make sense. And I think that's why tí Mr. Otolaye ń bí pé ẹ jẹ́ check content kí ló wà nínú nǹkan tá a fẹ́ preserve yẹn. Ṣé mo pé ó ṣe pàtàkì? It's very important. So tẹ́ bá ti ready Mr. Niyas, màá tẹ̀lé yín. Ẹ kálẹ́ o. Ẹ fi ẹ mọ́ ni ẹ jẹ́ má bínú 1 second. Ẹ kálẹ́ ṣé Muslim lẹ́yìn? Muslim kẹ Ọlọ́run jẹ́. Ṣé má bínú. Niyas, ṣé ti ready? Bẹ́ẹ̀ ni mo ti rí níbí báyìí. Okay, ṣé ẹ bá wa kà á síta then. Okay. Allah subhanahu wa ta'ala sọ bismillah Allah subhanahu wa ta'ala sọ pé faisan slahal ashhuri tí oṣù yẹn tó bá ti lọ ashhurul hurum àwọn oṣù tá ṣe léwọ̀ yẹn so faktul mushrikina so ẹ pa àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ aisu wajatumuhum níbi tí ẹ bá ti bá wọn wahuzuhum ẹ mú wọn wazuruhum kẹ́ bìséjì wọn wakudu lahum ẹ dúró dè wọ́n kúlù marisọ̀dì níbi gbogbo. Ọlọ́run á kọ́ntínú Allah á kọ́ntínú pé fàyín táábù àmọ́ tí wọ́n bá túbá wà aqamu sọ̀láàtà tí wọ́n kírun wà àtàwù zakata tí wọ́n yọ sàká fakhlasu sabilahum so ẹ fi wọ́n lẹ̀ fakhlasu sabilahum ẹ fi wọ́n lẹ̀ ẹ free wọn. So inna Allaha ghafurur rahim. Dájúdájú pé Allah ọba aláforíjìn ọba tí máa ń kẹ́ni ni. So now, do you give me chance to explain myself here or not? Ẹjọ́ nǹkan tẹ́ máa ṣe ni wípé I'm happy for you to explain. But tẹ́ bá ti explain, ṣé ẹ máa fún mi ní scholar tó back up explanation yìí. For example, ẹ lè explain, àwa ṣí tafsir scholar, àwa wo ìtò agree pẹ̀lú ní ṣẹ́gẹ̀t. Ẹ̀wà ẹjọ́ ẹ bá wa mute, máìkì yín echo bàjẹ́. Máìkì yẹn echo gan ẹjọ́. Ẹjọ́ gbogbo létí conversation bá ti ń go on, ẹ má unmute ẹjọ́ because ìgbà míì kìíní à ń stop. All right, Mr. Niyas, ẹ fún wa ní context, àádẹ́ check tafsir as well. Okay. Láti lè get the text and the context. Ní bíbá iná lè máa ti rí. Tẹ́ bá wo ibi tó ti sọ pé ashhurul hurum yẹn. Ẹ máa rí pé mi mọ̀ bóyá rí níbi meaning bí ìsàlẹ̀ bí translation yìí. Kíní kan wà táwọn òyìnbó ń pè ní treatise. Treatise ni wípé bóyá àjọ ní ọ̀rọ̀ àjọsọ wípé nígbà báyìí fúngbà báyìí a ò ní ṣe nǹkan báyìí. Àmọ́ tó bá di pé ẹ violate nǹkan yẹn, àwa náà máa ṣe nǹkan fún yín nígbà báyìí tó bá dìgbà báyìí. Ṣé ó wà nínú ọ̀rọ̀ nínú Quran yìí àbí kò sí ńbẹ̀? Ẹ má bínú Mr. Niyas ibi ẹ má bínú nǹkan ẹni sùúrù ẹ̀kọ́ tèmi ti kọ́ lórí Al-Quran over the few years ni wípé anything tó bá ti ẹ mọ̀ pé mi sọ Lárúbáwá so English ni mo ń rely on but nǹkan tèmi mọ̀ wípé anything tí mo bá kà ní English nínú Al-Quran tí bracket bá wà ń bẹ̀ it means pé kò sí nínú Lárúbáwá yẹn ni because tẹ́ bá kà ní English ó ní pé who violated their treaties but tẹ́ bá rí English yẹn bracket kan ti wà ń bẹ̀ mo dẹ̀ mọ̀ pé that does not exist in the Lárúbáwá àbí Etolaye mi mọ̀ ẹ lè help me bí báyìí so bóyá máa jẹ́ kí Etolaye engage me because of the Lárúbáwá. no nǹkan tẹ́ sọ yẹn ẹ right na ẹ wrong nínú nǹkan tí wọ́n kọ́ lẹ̀ bá mo ń bọ̀ òun ni wípé ẹ̀yin ẹ rí i pé wọ́n kọ sílẹ̀ ni àbí pé òkè o ẹ rí tí wọ́n kọ lẹ́tà lẹ̀ kí ni ìdí tí wọ́n fi kọ lẹ́tà yẹn so sábàbù nùzúlù pé kí ló fà is there any threat ṣé ó wà àbí kò sí so ẹ mọ̀ pé Quran sọ wọ́n sọ nù Quran pé tí tó bá jẹ́ pé ká máa sọ àlàyé ká máa sọ
Quran yẹn bó ṣe mọ yẹn kó ló máa ṣe mọ ó máa jẹ́ ìwé tó jẹ́ pé wàhálà ó jí náà bí mísìlì yìí mọ̀ dáadáa ó máa kúnnú òkun àti òòṣà papọ̀ báyìí wọn ò tún ní ti kọ Quran tán wọ́n kàn summarize ni so kò ń ṣe pé tó bá ń ṣe wá ń kọ fún yín pé kinní kan so most of the time you need tafsir tó bá wà sahih láti fi understand pé okay what is the sababun nusul kí ni nǹkan tó ṣẹlẹ̀ lẹ́tà nǹkan tó kọ lẹ rí báyìí nǹkan tẹ́yìn dẹ̀ fẹ́ lò nìyẹn torí pé ọ̀nà yín nìyẹn ó ti yé báyẹn so I'm not dispute you on that bàwa tá a jẹ́ mùsùlùmí àmọ́ pé there's reason for writing this is not Niyaz ẹ má bínú ètò láyé ẹ má bínú Niyaz ṣé tafsir ló ṣe fún mi ẹ má bínú network mi ò dáa let me switch to data ṣé tafsir lẹ ṣe fún mi. mi understand yín ṣe bí mo ń sọ̀rọ̀ ṣe báyọ̀ ń gbọ́ nǹkan tí mo ń sọ àbí. network mi ni mo ti fix ẹ ní ìsìn mi ìgbọ́ nǹkan tẹ́ ń sọ mo ní ṣé tafsir lẹ ṣe kà fún wa tán ní ìsìn. no nǹkan tí mo ń sọ fún yín ni pé ẹ̀yin lẹ sọ lẹ́ẹ̀kan wípé níbi lárúbáwá tí wọ́n kọ yìí wọn kọ who violated the treaties síbẹ̀ níbi lárúbáwá tó kọ yìí nǹkan tẹ́ béèrè lọ́wọ́ in the original lárúbáwá yes. mo wá sọ pé ẹ wà right àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé bí Quran ṣe wà tó bá sọ wípé kán máa kọ gbogbo ẹ̀ wípé Quran ó máa kúnnú òkun àti òòṣà gan kò ní tí ì tán so Quran wà summarize ni so ẹni tó bá dẹ̀ fẹ́ mọ̀ ló máa ṣe research nǹkan tẹ́yìn fẹ́ mọ̀ lẹ́yìn. ẹ kàn béèrè pé Allah ló summarize ẹ̀ ni àbáwọn lárúbáwá tó kọ fún àwọn èèyàn. Allah ló summarize ẹ̀ nítorí pé ká lè gbé dání yes Allah ló summarize ẹ̀ náà. Allah summarize Quran. Yes. Okay. All right, Mr. Adeleke, go ahead. Mr. Adeleke, go ahead. Ta ló ní original full Quran lọ́wọ́ báyìí? Ẹ má bínú. Ọwọ́ ta láti máa gbádìí full wọn. Sísè wáyé pé ẹ ṣe sùúrù. Ṣé ẹ mọ̀ pé summary ni Allah review? Ó túmọ̀ sí pé bí ẹnìkan ló ní original. So original yẹn ta ló wá máa fún wa? Àwọn wo ló ní lọ́wọ́? Ta ló aláàbò original lọ́wọ́? Ṣé ti béèrè yín tán. Bẹ́ẹ̀ni. Mr. Niyaz ṣé mọ̀ nǹkan tó ń jẹ́ kéèyàn summarize ṣàtúrò ẹ̀ ní Mr. Adeleke ṣe ń bí yín question yẹn tó bá jẹ́ pé summary ni ibo láti lè ka full Quran tó bá jẹ́ pé summary lélẹ̀. ẹ ní sùúrù kẹ ṣe bí ẹ ti béèrè nǹkan àbí ẹ dẹ̀ máa jẹ́ kéèyàn answer now okay. No problem. nǹkan tí mo mean pẹ̀lú yẹn ó ti yé tẹ bá lọ sí Quran 18 so níbi end yẹn ẹ máa rí tí Allah subhanahu wa ta'ala mention bẹ́ẹ̀ wípé tí tó bá jẹ́ wípé bí ọ̀rọ̀ Quran bó ṣe rí la ní pé ká máa sọ bí rúbi tẹ́ ní pé why tí wọ́n ṣe sọ pé treaty wà bẹ́ẹ̀ pé wọ́n violate yẹ pé why tí wọ́n ṣe fi sí àwọn nǹkan míì náà wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé tafsir ló máa ṣàlàyé ẹ̀ fún wa tó bá ní tí báyìí pé Allah rí fi gbogbo ẹ̀ pé sínú Quran máa pọ̀ ju bí ó ṣe wà yẹn lọ́wọ́ yẹn lọ. So it's not like say Quran is not complete or anything. Mo mọ̀ pé àwọn tó ń gbọ́ mi they know what I'm saying. Torí pé kí ni ẹ̀yin ò fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn but I'm saying the truth. That's it. Tó bá ní pé kọ́ gbogbo Quran pé kọ́ máa kọ́ pé ìgbà tán wá lọ ń jagun bàtà yẹ́lò kan wá bọ́lẹ̀ kán máa kọ́ gbogbo yẹn. Quran máa kún ilẹ̀ àti òkè kò tún ní tì tán. But Allah summarize fún àwọn tí wọ́n gbé làákàyè wọn lẹ̀ láti ní understanding àwọn tí ó dẹ̀ mọ̀ tán fẹ́ mọ̀ wọ́n máa ṣe research ó simple. ẹ bá wa mute báyẹn. Okay. So gbogbo ilé náà lẹ̀dẹ̀ tí gbọ́ yẹ so summary làwọn èèyàn wá ń kà láti jọ ẹ̀ so ibi tí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ibi tó ti gbà kùnà tó fi jẹ́ pé kò ní ìtumọ̀ rárá ó ní wípé àwọn tó kọ wọ́n ní pé tẹ̀fsìrì àwọn tó kọ tẹ̀fsìrì pọ̀ àwọn tó dẹ̀ kọ tẹ̀fsìrì wọn kọ̀ọ̀kan kan náà sínú tẹ̀fsìrì wọn ṣe understand ó túmọ̀ sí wípé wọ́n ní láti fún wa nínú kó jẹ́ pé ẹnìkan nínú gbogbo àwọn tẹ̀fsìrì tí wọ́n kọ yẹ ó ní original Quran lọ́wọ́ tàbí kó jẹ́ kí gbogbo wọn gan ni wọ́n ní torí ní ìsìnkú jẹ́ ká mọ̀ lálẹ́ pé Quran tá à ń ká yìí báyìí kò wà detailed ó ní kò Allah ti ṣe mistake tó pọ̀ kọ̀tù báwo ló ṣe máa fún wa ní nǹkan tí ó wà detailed ṣe understand so it's more like when kéèyàn kan fún yàn ní gbódìdí sán ṣe understand
so mi mọ̀ bí àwọn ti answer question rẹ̀ oníwòye tèmi mo rò pé àwọn táwọn gbọ́ kí ni ọpọlọ wa ń ṣé ẹ lè ṣiṣẹ́ bá mi gbé lọ sí so Quran mẹ́mí of kufar 18 ṣé ẹ lè bá mi gbé lọ sí ẹ Quran ṣe hold on 18. àti kò lórí bí báyìí preservation la ṣe wà so mẹ́mí of kufar lè tẹ̀síwájú bí ètò láyé dẹ̀ ni. ẹ ṣe I mean èmi ti ka tafsir yẹn kò back up nǹkan tí Mr. Niyaz ń sọ so mi mọ̀ bóyá gbogbo lè mind ṣé ká ka tafsir yẹn ó gùn díẹ̀ because tafsir tí mo mú wá Ibn Kathir ló sọ ṣe get so mi mọ̀ bóyá ká kà àbí ká move on kó Mr. Niyaz with all due respect sir kò match context ẹ̀yìn fún wa ṣe get ṣé kí n gbé síta. ẹ gbé síta even gan Quran tẹ gbé sí ibà Okay. yẹn gan tẹ gbójú sí ibà ẹ wo meaning yẹn gan sef gan they let you know there inside the bracket that there's a violation of trading here. ẹ má wọrí No, it's a Why fake ass translation to fool the Westerners, to fool the Kufars. Because tó bá jẹ́ pé treaties, Okay. violation of treaty one bẹ̀, ó yẹ kó yọ nínú Lárúbáwá yẹn náà. But ìgbà tẹ́ ń kalẹ̀ kan yẹn, mi gbọ́ tẹ́ sọ nínú Lárúbáwá. So you can see that this is a fake ass translation to fool the Westerners. That's it. I'm coming mo wá ń fún yín ní backup kan láti fi ẹ má wọrí ẹ jẹ́ ká sáré nǹkan tó fẹ́ gbé jáde. Ẹ jẹ́ ń gbé tafsir síta so that a kà. ẹ gbé tẹ̀sí síta ẹ gbé tẹ̀sí síta kí ni tẹ̀sí yẹn kí n wá ń bì báyìí. ẹ tẹ́ máa fi gbé dé ẹ̀yẹ́ sì mute náà. Ibn Kathir ni mo fẹ́ kà. So that I yé gbogbo wa Mr. Niyaz and tó bá jẹ́ pé ẹ correct, má dẹ́ sọ pé okay, you were right. Ṣé get? Mẹ́mí of kufar Ṣé fún mi? Yes sir. after the battle of Tabuk oní àyà yẹn sọ̀kalẹ̀ torí pé àwọn kan wọn fẹ́ lọ jẹ́ ṣe ìdígunjalè bí Muhammadu ṣe fẹ́ lọ jà wọ́n lólè òun ló fa àyà yẹn tó fi sọ wípé Ó fi alábòsí. sọ̀kalẹ̀. Okay, a máa bóyá tẹ̀lé. a ka Asbab an-Nuzul very soon. Ẹ já sáré ka àlàyé ẹ̀ first. So ó ní pé this is the ayah of the sword. wọ́n ní àyà yìí o idà ló gbé wá ó nawọ́ ọ̀dà sókè ní kẹ́ máa pààyàn lọ ẹ̀jẹ̀ ní. Mujahid, Muhammad, all these names, ẹ má bínú orúkọ yẹn pọ̀, said that the 4 months mentioned in this ayah gbogbo àwọn mùsùlùmí wọ́n ní pé oṣù mẹ́rin tí wọ́n sọ nínú àyà yìí are the 4-month grace period mentioned in the earlier ayah. ní pé oṣù mẹ́rin tá a sọ yìí o láti kàn fún wọn láyè ní kankan ṣe fàájì díẹ̀. So when the sacred months has passed, meaning wọ́n ní tí oṣù ọ̀wọ̀ bá ti lọ ìtumọ̀ up upon the end of the 4 months during which we prohibited you from fighting the idolaters, tó jẹ́ pé a fòfin dè yín pé ẹ má bá àwọn kèfèrí ẹ má bá wọn ṣe which is the grace period we gave them, tó lè yẹ pé yìí la fún wọn ká máa fi gbádùn. then fight and buy the idolaters wherever you may find them. wọ́n ní ìdá tá a nà síta yìí tó tẹ́jẹ̀ wà lẹ́nu ẹ̀ yìí wọ́n ní a ní kẹ́ ẹ máa fi pa gbogbo àwọn tí ò bá ti gba Islam lọ́wọ́ yín ni. Allah's statement next, then fight the mushrikins wherever you find them, means wọ́n ní gbogbo ibikíbi tẹ́ bá ti rí àwọn tí ò bá ti ṣe mùsùlùmí kẹ́ ẹ máa pa wọ́n kẹ́ ẹ máa bẹ́ wọn lọ́rùn ó túmọ̀ sí wípé on the earth in general, lórí ilẹ̀ Wow. tí gbogbo wa jọ wà yìí except from sacred areas. àyàfi àwọn bíi mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tá a fi ọ̀wọ̀ sí kò sílẹ̀ Yorùbá o. And fight not with them at Al-Masjid Al-Haram. tẹ́ gbọ́ ibi tẹ́ ẹ̀ ti lè bá wọn jà ó ní àwọn bí agbègbè Mẹ́kà àti agbègbè kan ìyẹn wà ní Israel lẹ́yìn yẹn Unless they fight you there. àyàfi tó bá jẹ́ kí wọ́n bá yín jà níbi ibẹ̀ o. But if they attack you, then fight them. tó máa fi lè dojú ìjà kọ yín náà. And capture them means executing some and keeping some of them as prisoners. wọ́n ní nǹkan tá à ń sọ pé kẹ́ ẹ jí wọn gbé níbi ibẹ̀ yẹn ni pé àwọn ọkùnrin inú wọn ẹ jí wọn gbé àwọn obìnrin inú wọn ẹ kó wọn kẹ́ máa bá wọn sùn. And besiege and lie in wait for them means wọ́n ní pé kẹ́ máa ṣe bí àwọn Boko Haram kẹ́ máa bọ́ sínú igbó yẹn ó túmọ̀ sí wípé only do not wait until you find them. wọ́n ní pé ẹ má ṣe dúró pé fẹ́ máa wá wọn kiri o ẹ máa wọlé tì wọ́n kẹ́ máa jí wọn gbé straight ni. Rather, seek and besiege them in their areas and forts. ṣé gbọ́ wọ́n ní ẹ bá dè wọ́n kẹ́ wá máa wọ ojúlé káàkiri pé ibo náà tún wà kẹ́ máa jí wọn gbé. Gather intelligence about them in the various roads and fairways. wọ́n ní gbogbo CCTV oríṣiríṣi nǹkan lẹ gbọ́dọ̀ máa lò satellite láti máa fi mọ ibi táwọn tí ò ṣe Islam tí wọ́n gbà lọ́wọ́ ibikíbi tí wọ́n bá wà láti lè máa jí wọn gbé. This way, they will have no choice but to buy or embrace Islam. wọ́n ní sẹ́yìn gbogbo nǹkan tá a sọ yìí láti lè jí wọn gbé yìí ó máa jẹ́ kí tá à ń gba information nípa wọn láti lè jẹ́ kí wọ́n gba Islam ní o àti ìwà tí wọ́n bá sọ pé àwọn ò lè gba Islam á pa wọn ni. But if they repent and perform the salah tán bá ti wá sọ pé àwọn fẹ́ ṣe Islam tán ti padà sínú Islam tán ń kírun and give the zakat, tí wọ́n dẹ̀ ń san sàká
then leave their way free. wọ́n ní ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán máa lọ nírọ̀wọ́rọsẹ̀. Verily, Allah is the most forgiving and most merciful. wọ́n ní Allah ó ní Al-Aziz ó tó máa ń forí jìn àwọn mùsùlùmí Abu tó bá ti Bakr, pààyàn. Abu Bakr as Sadiq used this and other honorable ayah as proof for fighting those who refrained from paying the zakat. wọ́n ní pé Abubakri ìyẹn ni first caliphate àwọn mùsùlùmí ó lo aya yìí àtàwọn aya tó pọ̀ ní Quran láti máa kàn nípa fún àwọn gbogbo ìlú tó bá ti gbé Islam dé pé ànáwó ẹ̀mí yín dandan ẹ gbọ́dọ̀ san àwa la nílẹ̀ àwa la máa gbowó lọ́wọ́ yín dandan ni. These ayats allowed fighting people. wọ́n ní sẹ́rí súrà aya tá n kà yìí olófàyè gbà pé káṣà máa bá gbogbo èèyàn jà láìsí kankan fún wọn. Unless and until they embrace Islam. títí tí wọ́n máa sọ pé sẹ́ Islam yìí àwọn ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀sìn tipátipá ní sẹ́ ẹ gbọ́dọ̀ bá ní tipátipá ní aya yìí ló ń sọ bẹ́ẹ̀. Ẹja dúró ń bẹ̀, it's a little bit longer, but Mr. Niyaz Shetiri, ìgbà míì tẹ́ bá ń sọ pé there's no compulsion, kì í ṣe tipátipá Islam. Ṣe rí pé àwọn aya yìí, they are saying otherwise. So, máa jẹ́ kẹ́ respond nísìn. Very sad. mo sọ kan fún yín lẹ́ẹ̀kan, that is your own way of viewing the Quran. Bẹ́ẹ̀ yín ṣe ń wò No, nìyẹn. it's Ibn Kathir. It's Ìtumọ̀ not my Quran way. kọ́ It's nìyẹn. Ibn Kathir. Mr. Niyaz Ejema It- gaslight me. It's Mami Ibn of Kathir's Kupal ways. ẹ It's kàn not rán my wọn way. létí ní pé sọmrì tá a là sọ lẹ́ẹ̀kan yẹ the full Quran la kà yìí. Dẹ̀bẹ́yìn lẹ sọ pé summary làlá fún wa. Àwọn Ibn Kathir ẹ̀dẹ́ ti fún wa ní full explanation of his summary. Mr. Niyaz Ejema gaslight ara wa. Èmi kọ́, Ibn Kathir ló kọ. And I simply read out what he's saying. Please. Hello. So kí ni point ń rí báyìí sìn? Kí ni point báyìí? Ṣé Point àyà yẹn? ẹni sùúrù point wa ni pé ṣé mọ̀ pé lẹ́ẹ̀kan yẹn a sọ̀rọ̀ nípa ilé kéwú. Ẹ̀yin wá ń sọ wípé the purpose of ilé kéwú is to preserve the Quran. Ṣé get? Now, ètò láyé wá bí yín pé preservation wo là ń ṣe? Kí ló wà nínú Al-Quran yẹn? Kí ni message ẹ̀ gangan tá a máa preserve, tá a máa kọ́ àwọn ọmọ wa, tá a máa kọ́ àwọn ọmọ wa and everything? A dẹ̀ rí wípé this is an example. Mr. Niyaz, I don't want to teach my child to buy people because they don't follow Islam. It's a wrong teaching. It's See, wrong. Momo, listen, please. Momo, pé I'm not here to confuse you or anything. Nǹkan tí mò ń sọ fún yín lélẹ́yìí wípé àyà tẹ́ rí yẹn, it is not for attack, it is for self-defense and retaliation That's and a lie. protection. Ní pé kẹ́yìn That's náà a fi lie. protect ara yín. That's a lie. Ṣé kò sí ń bẹ̀ wípé That's they a lie, violated Niyaz. the treaty ni? Ṣé ó kàn jẹ́ pé àwọn Mùsùlùmí kàn dìde ni? Niyaz, Bí it's not, àwọn kèfèrí- Niyaz, it's not for protection. If it's for protection, Allah wouldn't say go and seek for them. Only came out duro de one. That's not protection. If it's for protection, Allah wouldn't say wait there for them. No. Tó bá jẹ́ pé protection, you Muslims are supposed to be the one defending yourself, and build the fort, and everything. Allah said beseech them. Go Okay, what after them. That's not protection. I'm coming. What is the concept of Sharul Hurum? Wípé tí oṣù yẹn bá ti lọ. Mr. oṣù Mujahid, àwọn ẹjọ́ ẹ oṣù mute tá a because ṣe ẹ ń lóṣù disturb èèwọ̀ whatever yẹn. mind ẹjọ́ ẹ bá wa mute. À ń sọ̀rọ̀ lọ́wọ́, you can see that. Níbi tẹ́ bá wo Quran 9:5 yẹn, ó ń sọ fún yín wípé tí àwọn oṣù yẹn tó bá ti lọ. So kí ni nǹkan tí àwọn èèyàn ń ṣe nígbà yẹn tó káwọn Mùsùlùmí lọ́wọ́ kò láti lè má ṣe nǹkan kan gbà yẹn tí wọ́n fi ń dúró pé kí oṣù yẹn fi lọ? Because Fún Allah ti sọ wípé retaliation. sacred months nìyẹn. During those sacred months, wọ́n ní pé ẹ lè jà. But tí sacred months yẹn, àwọn months 4 months ni. I don't know exactly bóyá September, October ni mi mọ̀ mi kí ẹ. But after those 4 months have passed, wọ́n ní pé ẹ lè jà. Because you are no longer in that sacred 4 months. Niyaz, this thing is very clear. It is very clear, but you don't accept what I'm telling you. Nǹkan tí mò ń sọ fún yín ni I wípé accept Ibn Kathir, I don't accept Aya you yẹn, because Ibn aya Kathir yẹn. mọ̀ jù yín lọ, with all due respect. àyà yẹn ṣe bóun náà ṣebí Quran là ń kà fún àyàn tí wọ́n gbọ́ yìí. Àyà yẹn àyà wípé àwa o tá jẹ́ Mùsùlùmí mi o àti àwọn ẹlẹ́bọ ó ní nǹkan tí a jọ dúró lé lórí. Àmọ́ wọ́n lo opportunity inú oṣù tá a wà yẹn pé Ọlọ́run ní pé Ẹ mọ nǹkan tẹ́ máa má ṣe, ṣe ẹ nǹkan kan fún wọn. mẹ́rin yẹn wá. Mo ti fún yín big screen, mi fẹ́ argue too much. Ẹ mẹ́rin yẹn wá.
Quran 9:5 yẹn náà ni is there but you don't see it because you don't want to see it. Ó wà Quran yẹn náà ni. What do you Quran mean I don't 9:5 want to yẹn ni. see it? What do you mean I don't want to see it? Mo bọ̀ nígbà tí wọ́n kọ síbẹ̀ wípé for those who violated the Show treaty. me in the You said that Arabic. you are not Ibi tó sọ accepting it. wípé àwọn violate treaty. Show me, because let's be honest now. Arabic ni original language of the Quran. Tẹ́ bá ń ṣe sọ láti yín, ẹ ń lo English, Arabic lẹ ń lò. So Yes. nǹkan tẹ́ máa ṣe ni wípé ibi tó sọ pé violated their treaties yẹn. Just show me ibẹ̀ yẹn. Ẹ jẹ́ n gbé Arabic kìíní padà wá sórí screen. Ẹ fi ibẹ̀ yẹn hàn mí. I'm a highlight. No. Sábàbù Nusul now. No, ẹ fi hàn mí nínú Lárúbáwá ẹ ní sùúrù line wo ni máa lọ so that máa copy and paste ẹ ṣé line 1 line 2 line 3 line 4 or line 5 èwo ni máa lọ mo fẹ́ rí ibi tó sọ violated treaty nínú Lárúbáwá yẹn ṣe get so ẹ fi hàn mí line 1 or line 2 ibo ló wà. It's not written the way you are expecting it, but that is the Sababu Nusul. Mr. Niyaz ṣó wà ń bẹ̀ àbí kò sí ń bẹ̀. Ó wà ń bẹ̀ but kò ń ṣe bẹ́ẹ̀ No, ṣe nínú ògbọ́n máa ṣe kọ́ Lárúbáwá síbẹ̀ yìí, yẹn ni. nínú Lárúbáwá yìí gangan. Ẹ má tí wo tafsir right now. Ẹ má tí wo Asbab an-Nuzul. In this ayah in the Quran, ṣé anywhere tó sọ wípé wọ́n violate treaty wọn, show nínú Arabic. Ẹ jọ̀ọ́ na question me easy. Níbí báyìí, wọn kọ́ ní your own expectation ní pé bó ṣe yẹ kí wọ́n kọ́ pé kí wọ́n kọ́ síbẹ̀ pé limon. Mr. Adeleke àbí Mr. Itolaye, ẹ jọ̀ọ́ ẹ take over fún few minutes. Mo fẹ́ lọ po tea because I'm thirsty now. Mr. Niyaz is making me thirsty. Itolaye take over mi o. Mr. Niyaz. Mo wà pẹ̀lú yín. Islam tẹ̀ ń ṣe iṣẹ́ mọ́ ṣóyè. Èmi, yes of course. Islam yé yín dáadáa. Bẹ́ẹ̀ni. All right. Ẹ fún mi ní verse nínú Quran. Níbi tí Allah ti sọ fún yín pé kẹ́ sọ kò fà Ṣẹ̀tánì. Sí Allah ti sọ pé ká sọkò fún àṣetán. Ṣé bó ní nǹkan tí à ń sọ lọ kí la fẹ́ lò pẹ̀lú bíbẹ̀ yẹn? Ẹni tí a fẹ́ kó jáde ńbẹ̀ yẹn ti jáde lápá bẹ̀. Mo dẹ̀ bí léèrè pé ṣé Islam yé yẹn níbẹ̀ ni kó dẹ̀ tó fọwọ́ gbáyà pé èmi ayọ̀kọ́. So mo wá béèrè wípé ẹ fún mi ní verse kan níbi tí Allah tó ti ní kẹ́ sọ̀kò fún Ṣẹ̀tánì. Súnà nìyẹn kò kí ń ṣe wípé bóyá àyà Quran lè máa wá fún yẹn. Súnà Kò sí. Wípé tí ànábì ṣe so most of the things ànábì bá ṣe so ó ti di culture ó ti di ìṣe nǹkan tí àwa náà máa. Ṣé ànábì sọ̀kò fún Ṣẹ̀tánì? Ń gbé ṣé ànábì sọ̀kò fún Ṣàìtánì? Ń gbé ẹ béèrè pé ṣé ànábì sọ̀kò fún Ṣàìtánì nígbà tó lọ sí níbi hajj tó ṣe. Bẹ́ẹ̀ni. Mi rí àdìsìn bá mo fẹ́ òbí a máa rí àdìsìn bá torí I had not planned this. All right. Ṣé mo lè béèrè ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì? Yes. Ẹ fún mi ní verse Quran níbi tí Jùbìrìlù ti sọ pé Allah ló rán wa bá nàbì. Okay. Ìyẹn pọ̀ Suratu Yasin ó wà ń bẹ̀. Nọ́mbà kíni? Ìbẹ̀rẹ̀ yẹn náà ni ìbẹ̀rẹ̀ yẹn gan tẹ̀ ti wà okay gan number 1 yẹn náà ni. Ẹ jọ̀ọ́ Suratu Yasin mama ọ̀pọ̀ kò fà. Ó sì láti sọ ní verse 1. Nọ́mbà wo nìyẹn kí n máa gbé síta? 36 verse 1. Quran 36 verse 1 ní Yasin. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Tẹ́ bá ti fẹ́ yan yíyan àtọ̀dọ̀ Ṣàìtán ló ti máa ń wá ẹ dá padà. Ẹ̀yin bí ké ó ní ìbá àwọn àfáà yín sọ fún yín. Ṣàìtán ti kó sínú àfáà yìí o. In fact, ó yẹ kẹ́ ra tó bá ti ṣe tán kẹ́ wá ka kinní yẹn fún wọn kán lè mọ̀ pé wọ́n ṣe yan yẹn inú náà ló ń lọ. Eléyìí ti wọ́n ná kó má ṣe Islam mọ́. Eléyìí ti lọ náà tiẹ̀.
ẹni yìí dẹ̀ wọná lọ́fẹ̀ẹ́ láì ṣe wàhálà. so Ugbole repost yìí sì kéré ó sì kéré bóyá. so lẹ́yìn súrátù Yasin mo tún ní súrà mi nọ̀bà ká ṣáà máa sún bí yẹn náà. ó yá prove ibi tí Jibril ti sọ pé Allah ló rán òun. now òun rèé o ẹ máa gbọ́ o Kùránì sọ wípé Yasin so Allah ló mọ in tó gbà lérò pẹ̀lú àwọn aráàfin yẹn. Allah continue, Allah ní pé wal Qur'ani al-Hakimi. Allah ń búra ni o. Allah tún wá ń pé mo tún wá fi Qur'an yìí, ẹ̀rí pọ́n tún dákọ̀ Qur'an nínú al-Qur'an. Wípé al-Qur'an yìí, al-Qur'an ọlọ́gbọ́n yìí, alápọ̀nlé mo tún fi búra. Innaka laminal mursalina. Dájú ìwọ Muhammad. Ìwọ náà jẹ́ kan nínú àwọn òjíṣẹ́ wa tá a ti rán. So kí lẹ fẹ́? Mo wá gbọ́ òun ni Quran ti sọ yìí. Ta ló ń sọ̀rọ̀ níbí báyìí? Kí lẹ sọ? Ta ló ń sọ̀rọ̀ níbí? Tẹ́ bá fẹ́ mọ èèyàn tó ń sọ̀rọ̀ níbí báyìí, Jibril ló ń sọ̀rọ̀ fún Ànábì bíbí báyìí náà. Jibril ló ń ṣé Jibril wa sọ ń bí pé Allah ló rán wa kóun wá sọ tí òun sọ fún mọ̀mọ́. Jibril mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbọ́ yín yé ná. Ẹ ń sọ wípé ibi tí Jibril ti wá bá Ànábì wípé Ọlọ́run ló rán òun wá. Allah ni o tó ti sọ fún pé Allah ló rán mi wá kí n máa sọ ohun tí mò ń sọ ìfún ẹ in the Quran. Okay. Innaka laminal mursalina yìí ó kọ́fà títí Muhammad ó dẹ̀ kọ́fà Jibril náà níbí báyìí. Ó wà nínú àwọn òjíṣẹ́ ṣó sọ pé òjíṣẹ́ Allah ni. Wípé ṣó sọ pé òjíṣẹ́ Allah àbí kí lẹ sọ? Òjíṣẹ́ ta ni? Òjíṣẹ́ Allah ni ṣé. Innaka ẹ má fọpọlọ tí ń kún. Innaka minal mursalin. Innaka laminal mursalin. Messengers. Is that mean that ṣé Jibrilu sọ pé ẹnìkan ló rán wa sọ bẹ́ẹ̀ fún? Náà níbi tá máa ti wá gbọ́ leléyìí ẹ continue. Innaka laminal mursalina alákìní ala siratil mustaqimi. Siratil mustaqimi yìí in tó ń refer síbẹ̀ yẹn Islam ló ń refer síbẹ̀ yẹn kò refer sí kankan mi Islam mi yẹn. Mo wà pẹ̀lú yín náà. Ibo ni Jibrilu ti sọ fún Muhammad wípé Allah ló rán òun wá kóun máa wá bá a sọ̀rọ̀. Okay, ẹ jẹ́ ká tún wo tí tẹ bá sọ pé eléyìí nǹkan tí mo ń sọ báyìí kò yé yín ẹ tún gbé Quran. Kí ni verse 5? Ẹ máa gbọ́. Kí ni first verse nínú Quran? First pé Ikra read. Okay, ẹ jẹ́ bá gbé Ikra yẹn jáde. Torí bẹ́ẹ̀ yẹn gangan ló yẹ kí Jibrilu ti ṣe proper introduction. Ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ríra for the first time nìyẹn. Ó ti wà òkè gan níbí báyìí gan. Níbo? Ṣebí Jibril ló ń bá Muhammad sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tó wà ń bẹ yẹn ò yé. Ẹ filẹ̀ má wọrí ọ̀rọ̀ tó wà ń bẹ yẹn. Ẹgbẹ́ ká bọ́ sọ́dọ̀ Mùjá ilé tí ó kàn máa yíwa lórí irọ́ ni. So Mujahid ẹ bá wa kàdí tí kẹsàrẹ́ tu ẹ ṣe. Mujahid àbí iṣẹ́ wà ń bẹ́ àbẹ́ ìsìn bẹ́ẹ̀. Ẹ bá wa porúkọ wọn o. Ẹ yọ mouthpiece yín ẹjọ́ àgbọ́ yín. Ẹ yọ earpiece yín kẹ gbóhùn síbi mic. Ó yá ìsọ̀rọ̀ sókè ó yá. Ẹ̀yin kọ́ là ń pè ẹ ṣì mute ti yín ná. Àti dárúkọ yín tá à ń pè Mùjà là ń pè. Ó yẹ ẹ tẹ̀síwájú. Ẹ kúṣẹ́ o. Bun Aliya Adasana Abu Abiyi Ẹ ká kí ní yà fà kẹ́ ya ṣe kíákíá.
ṣé ẹ mọ̀ ká ní àfà حدثنا عسيم بن علي حدثنا أبو أبي دهاب عن سيد مكبورية عن أبي أروية النبي صلى الله عليه وسلم قال إن الله يحب الأوصلاسة ويكره تصوب فإذ أتس أحدكم وحمد الله كان أكا على كل مسلمين سميع أن يقول لهم يرحمك الله وهم تصوب فإنما هو من شيطان فإذا تصوبنا أحدكم فليعدو مع الشيطان ẹ bá wa tú فإن báyẹn أحدكم ọmọ kí ó lè mi ò tí bóyá ẹ kí ni a ti bá ọ̀rọ̀ pé téèyàn bá sín ni wọ́n ń sọ ń bíbá ẹ̀. àti ní kẹ́yìn sì mute náà ẹ̀yìn sì mute àá pè é ok torí ibi tá a àní ti ẹ wá mo fẹ́ ká mute padà síbẹ̀. ètò láyé bá wa kà fún wọn kán kí ẹ bá wa tú fún wọn ọmọ kí ó tí ò tó wọ́n ní aláàní ẹ mọ̀ mí kẹ́ tó sì mí ọmọ kí ó sì ẹ mọ̀ ẹ̀dẹ̀ ń ṣe Islam ó yá àdásà ní bàbá. wọ́n ní حدثنا عاصم بن علي حدثنا أبي ذئب عن سعيد المقبري عن أبيه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال wọ́n ní dájúdájú òjíṣẹ́ Allah Ànábì ó sọ báyìí pé inna Allah yuhibbul uttasa wa yakrahu as-sawa ó ní pé Allah ó fẹ́ràn kéèyàn máa sín ṣùgbọ́n kọ̀ kéèyàn máa yá èèyàn lè máa sín ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ yá fáìzà àtọ̀sà nígbà tó bá sín fáìzà àtọ̀sà dúkún nígbà tí o bá tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá sín wa hamidallaha tẹ́ wá dúpẹ́ fún Allah kí lẹ̀ ń wí kí lẹ̀ ń wí ẹ tẹ̀síwájú nẹ́tíwọ̀kì náà kana haqqan ala kulli muslimin eléyìí jẹ́ kí ni o ìwọ̀ òdodo lórí gbogbo mùsùlùmí ó yẹ yín mẹ́yẹn sẹ̀mẹ́hùn kó máa gbọ́ sí ti an yaqula lahu yarhamuka ok ó tọ́ fún gbogbo mùsùlùmí fún àwọn tó bá wà láyìíká ẹ̀ nígbà tí yàn bá sin tó bá sọ pé alhamdulillah so gbogbo mùsùlùmí tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa sọ pé yarhamuka Allah òkè ọ ó ní wàá masa tasawubu ṣùgbọ́n tí èèyàn bá yá fàìnàmà huwa mina shaitani pé ìyẹn máa ń wá látọ̀dọ̀ sátánì fàìzà tasawuba ahadukum ó ní pé tí ìyá tó bá wá láàrin yín tẹ́ bá ti yá àbí tẹ́nìkan bá yá láàrin yín fáliyẹ̀rú dàwú mọ́sítàtán ó yẹ báyẹn ẹ dá padà fún ó yẹ báyẹn gẹ́gẹ́ bí bá ti lágbára pé ọ̀gbẹ́ni má kó tiẹ̀ bá wa o fàìnà àdàkùn torí pé dájú ẹnìkankan yín iza tasawuba tẹ́ ẹ bá ti yá o dọ́hìkà mínìhù ṣaitan inú ṣètánì máa ń dùn ní tẹ́ ẹ bá ti yá torí pé àmì pé ṣètánì rí yín mú òun nìyí yá tẹ́ ẹ bá ti yá báyìí ọwọ́ ṣètánì ti gba yín mú ni so n tó wà mẹ́rin. bàbá Mujahe ṣẹ́ẹ̀ṣì wà ń bẹ̀ ìbẹ́yìn lẹ yán lẹ́ẹ̀kan. ìyẹn tó alẹ́gbẹ̀ẹ́ mi ló yan èmi kọ́. ẹ̀yin àfa irọ́ ti fọ́ orí gbogbo yín ṣé mùsùlùmí lẹ́ni yẹ. so nǹkan tí màá kàn sọ fún yín ni pé ẹni yẹ ṣàìtàn ti kó sínú ẹ̀ ó dẹ̀ máa wọnú ná nǹkan tí mo kàn lè sọ fẹ́yìn mùsùlùmí ni pé ṣé ẹ rírọ ẹni yẹ báyẹn ẹ lè lọ chéni ẹ̀mọ́ bí kankan máa lẹ̀ lóko àti ní ṣàìtàn lẹ̀ Yorùbá nìyẹn ẹ lè chéni ẹ̀ báyẹn kó tó ní kó máa lọ. Mujahid ẹ gbóhùn sí microphone àgbọ̀n yín dáadáa náà ẹ ti ń cover mic yín.
ò ẹ lè kọ́ lọ wa chain ẹ̀ mọ́bì kan so ká máa lè lóko àwa náà ti ní ṣàìtàn tiwa ibi tí mo wà ọmọọṣẹ́ náà ṣàìtàn àwọn nìyẹn yẹn pọ̀ ń bẹ ló jẹ́ kí n kú ọ̀bẹ. so mọ́mí òkú falẹ̀ tẹ̀síwájú káàkiri káwọn yẹn wá mọ̀ nípa àwọn tó ń ṣe Islam yìí ò yé wọn kò yẹ káwọn mùsùlùmí máa yán mùsùlùmí tó bá ti yán ṣàìtàn tí ó ti wà nínú ẹ̀ gbogbo kùrìsì yìí táwọn àfáyín ń kà ẹ ti rí Allah kínní kan tó ń yà wọn ya kínní asaga fúlà gbogbo ẹ̀ kò ṣiṣẹ́ torí pé inú ara wọn gangan ni ṣàìtàn wà Allah náà ni ṣàìtàn so Allah kan wáìnì wọn pẹ̀lú Muhammad ni oyè yín ládùúgbò gbogbo mi ò gbọ́ yín sí ọ. wọn ti kírun lé ní báyẹn o but still náà wọ́n dẹ̀ tó yán ó túmọ̀ sí pé Allah ti kọ̀ wọ́n so ẹgbọ́n sókè mọ́mí of kufar. Tọ́láyé ṣe ti round up pẹ̀lú Niyas àbí sorry mo lọ po tíì ní so. nìyẹn ni ọkọ̀ sáré béèrè nǹkan lọ́dọ̀ ṣé ò ní so tẹ bá fẹ́ nǹkan ọ ń béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan wípé ṣó wà ní Quran níbi tí Jibril ti ń sọ wípé Allah rán òun sí ànábì so ibi tá orí nǹkan tá a wà nìyẹn kó tó béèrè lọ́wọ́ ṣé ò wípé ọ̀rọ̀ sísìn so wọ́n kọ̀ yà but fún kò sí nínú Quran kò sí ó nínú wà ẹ̀ náà. nínú Quran ó wà nínú Quran ẹgbọ́n yín náà lẹ́mú Yàsín wà náà kò dẹ̀ answer mo question láwọn yẹn. òun ní kọ́kọ́ mo láwọn mi tí mo ní pé màá mú wá fún ó yín yẹ kẹ́ èwo tó sáré èwo béèrè ẹ fún wa nǹkan lẹ́yọ̀ bẹ́ẹ̀. kan tó kù yẹ tó yà ní pé àdé ẹ máa fún ṣe mi ní mi nǹkan. ẹ fún mi ní mi èmi ò fi bẹ́ẹ̀ ni pé Yasin yẹn answer ẹ try mi máa gbé sókè. Okay, ó yá ẹ wo Quran 26:190 Quran 26:190 Quran 26 Suratu Ashura Quran 26 190 okay mo ti rí. so láti 190 yẹn lọ sí 196 yẹn so but from 190 we can start from there. Okay, all right. Ẹ bá wa kà. Okay, nǹkan tó mú wa wá sí ìbàyí gangan ni pé broda Ètòláyé wọ́n béèrè wípé ṣé ó wà nínú Quran tí Jibril ti ń sọ fún ànábì wípé Ọlọ́run ló rán òun wá bá ìwọ Muhammad. no wọn àsọpọ̀ lọ wọn àsọpọ̀ lọ wọn ní Allah yàtọ̀ Allah ló sọ́lọ̀ rán ṣe wa gidi bá. lálá ó yà tẹ̀síwájú. Calm down brother, calm down okay Yorùbá làjọ sọ. Allah ní kẹlùsẹ́ àbáyín jà. Now ẹ jẹ́ ká máa ka kínní. Allah ń sọ wípé inna fi zaalika dájúdájú níbi eléyìí la ayatan ó jẹ́ àwòkọ́ṣe àbí àpẹẹrẹ wa ma kana aktharuhum mu'minina kódà bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n máa ranjú lẹ́kàntàkàntà báyìí wọ́n máa rí òdodo basti wọ́n máa ṣe gbẹ́rìgbọ̀nrí wọn nígbà. Wa inna rabbaka dájúdájú olúwa rẹ dájúdájú olúwa rẹ aṣẹ̀dá rẹ lahuwal azizu òun ló gbọngbọ́n arrahimu òun dẹ̀ ni tí máa ń kẹ́ni. Wa innahu dájúdájú olúwa rẹ yẹn latanzilu rabbil alamina òun náà ni ọba àgbáláyé tó sọ̀ kalẹ̀ nasala bihi ó sọ láti ọ̀dọ̀ ta ni ruhul aminu ẹ̀mí mímọ́ Nọ́mbà àyà wo ni ẹjọ́ mi rí. No 190 to 190. Èwo lẹ ń kà because ẹ ti kọ́kọ́ ka 190 mi follow mọ̀ ṣé 191 àbí 192 lẹ ṣe kà tán yìí. mo sọ pé láti 190 lọ sí 196. Okay mo ń bọ̀. ẹ jẹ́ ká repost gbogbo lé ó ṣe kókó so ká lè bá a lè tẹ̀síwájú dáadáa ká dẹ̀ ṣe àwọn tábà ṣe ní àwọn àáfàá tó jẹ́ pé wọ́n ti send request a lè ṣe hi ní comment section so tábà rà àwọn àáfàá ẹ jẹ́ ká para tap ẹ jẹ́ ká repost ó ṣe kíní ẹ̀ ṣì kéré. Okay, ẹ continue mo ti ń follow nísìn. Okay, láti bo ní kí ti continue tẹ́ máa fi lè pick up. Ẹ bẹ̀rẹ̀ láti 192 yẹn mo ti ka 190 mo ti ka ìkejì alright ẹ bẹ̀rẹ̀ láti 192 yìí. Okay, 192 ni wa inna rabbaka dájúdájú olúwa rẹ lahuwal azizur rahim òun ni ọba tó gbọngbọ́n
ọba tí máa ń kẹ́ ni wà innahu dájúdájú olúwa rẹ wà innahu dájúdájú olúwa rẹ tá à ń sọ yìí latanzilu rabbil alamina wà innahu latanzilu rabbil alamina ó sọ̀ kalẹ̀ láti rabbil alamina olúwa tó ní ayé àti ọ̀run látọ̀dọ̀ ẹ̀ ló ti sọ̀kalẹ̀ náà. Ṣé Jibril wá sọ wípé olúwa yẹn Allah rán òun sí Muhammad àbí kò sọ? Ibẹ̀ la wá ń lọ yí báyìí. Ó ti yé, please you need to listen carefully so that there will not be any dispute. Quran sọ pé nazala bihi ruhu al-aminu nazala bihi ruhu al-amin ruhu al-aminu bẹ́ẹ̀ yẹn ni angel Gabriel yẹn pé ẹni ta ní pé kó máa sọ̀ kalẹ̀ wá báwọ̀ ànábì ta ní kó máa mú wá bá ẹ ruhul amin ẹ̀mí mímọ́ tí ń ṣe Jibril òun nìyẹn. So bí nǹkan tí broda ètò láyé tó béèrè pé ṣó wà ní Quran ibi tí Jibril ti sọ wípé Allah ló rán òun sí Muhammad, so òun rèé òun náà kọ síbẹ̀ No, but gbogbo yìí pé Jibril, Kini you are complicated because Mr. Niaz, mo feel like try a bit more with this ayah, right? But I think Tolaye correct me. Iboni introduction Jibril wa. But okay, Jibril, orúkọ mi ni Jibril, Allah ló rán mi sí ẹ. She gets because teba wo ayah yìí. Islam gan oti and honestly I'm even confused right now mi le parọ́ because teba wo Jibril ló ń bá Ànábì sọ̀rọ̀ tí Ànábì wá fi gbogbo ọ̀rọ̀ yìí sínú Al-Quran. So mo wonder the conversation yẹn ṣe máa rí like Etolaye bóyá yẹn never continue but I'm a bit confused. Yes ẹni sùúrù ní ìgbà tẹ́ sọ wípé Muhammad ló wá mú àwọn ọ̀rọ̀ yẹn sínú Quran. Ṣé Muhammad ṣé ó lọ school àbó lọ lè kéwú àbó mọ̀ọ́kọ́ ó mọ̀ọ́ká láti lè kọ ìfẹ́ inú ẹ̀ tó fi lè kọ gbogbo àwọn kinní yẹn. Ìfẹ́ inú ẹ̀ ní gbogbo ẹ̀ tí wọ́n lọ ka Quran 33 verse 53 ẹ máa rí tí wọ́n lọ ka Quran 33 verse 50. Calm down. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù arákùnrin. Àní ẹ ṣe sùúrù náà. Ìfẹ́ inú ẹ̀ ni. So Ibn Aisha gan ni láti sọ wípé ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá ti rò lọ́kàn rẹ̀ ni Allah máa ń gbé jáde. Aisha náà sọ náà ìfẹ́ inú ẹ̀ ni ẹ̀rí nìyẹn. Sọ ẹ lè tẹ̀síwájú. Ẹ má máa yà káàkiri, ẹ jẹ́ ká treat one by one, then we can come back to that, okay? So now, àlàyé tẹ́ bá ti make it clear máa respond. So kí lẹ fẹ́ fàyọ? Mo ń sọ fún yín níbí báyìí, I'm not telling you as in person ní pé ẹ̀yin gangan. Mo ń sọ fún àwọn tí wọ́n gbé làákàyè wọn lẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé òdodo ni mò ń kà fáwọn yìí pé Ọlọ́run bá ń jẹ́rìí wípé Jibril àwa la rán ẹ sànàbì. Òun nìyẹn Nasala bihi ruhul aminu. Anyway, and that is the nickname given to Angel Gabriel. Ẹ̀mí mímọ́. All right. Ṣàtidélẹ̀. Ó dẹ̀ sọ pé ala qalbika litakuna minal munzirina. A ní pé kó máa sọ kalẹ̀ fún ẹ litakuna minal munzirina kí wà nábì lè jẹ́ ẹni tí ó máa jẹ́ olùkìlọ̀ fáwọn èèyàn. Ìkìlọ̀ pé ẹ má mutí, ẹ má ṣe báyìí, ẹ má ṣẹbọ, ẹ má fọwọ́ ara yín ra iron condemn gbélé kẹ́ máa pè nìkan. Ẹ ṣe sùúrù báyẹn ẹ ti tútọ́ nìyẹn tí wọ́n ti bẹ̀rẹ̀ wá sí ìtumọ̀ nípa ẹ ti débi tẹ́ ń lọ so ó dẹ́ kú kẹ́ máa sọ àṣì ló dẹ́ kù yẹ tó ló kù tàlàlà so ẹ sì mí kàtàlé yẹn náà. kò sí complete ẹ ní sùúrù. ẹ sì hold on ẹ ti divert kó níbi tẹ́ ẹ wà so ẹ wá hold on báyẹn ṣe understand so mummy of kufaru tẹ́ bá wo àyà yẹ nǹkan tí wọ́n sọ ni pé kí wọ́n kó fún wa ní àyà tí Jibril fún ara sọ pé Allah ló rán wá pọ̀ kò mú wá tẹ́ bá dẹ̀ wo nǹkan táyà yẹn sọ at the end of the verse ní 196 àbí 195 gbogbo nǹkan tí Muhammadu sọ pé wọ́n sọ yìí inú ọkàn Muhammadu ló fẹ́ nu ara ẹ̀ sọ ṣe understand so kì í ṣe tún ṣe Jibril gan mọ́ torí pé àti inú ọkàn ẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn síta inú ọkàn ẹ̀ lọ̀rọ̀ yẹn ti jáde upon ọ̀kan tó wà níbẹ̀ ni pé into your heart o prophet so that you may be one of the one inú ọkàn ẹ̀ ló ti jáde wá so àkọ́kọ́ náà nǹkan tó ẹ ṣe sùúrù ẹ sì mute náà àkọ́kọ́ náà nínú àyà yìí orúkọ tó ń jẹ́ Allah kò jáde ń bẹ̀ láti Quran 190 àmì verse 190 tẹ́tí gbé yìí dé 160 gbólóhùn tó ń jẹ́ Allah kò jáde ń bẹ̀ tẹ́ bá wà bẹ́ẹ̀ kẹ́ mú jáde ibi tí wọ́n kọ Allah sí nínú gbogbo verse yẹn mú jáde láti ẹ̀kọ́ rí náà. Okay, thank you. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ Allah. Verse wo ni wọ́n kọ Allah sí ní kẹ́ fún wa nínú gbogbo ẹ̀.
ẹ̀yin lẹ́kẹ́ ti Ẹni kà á. sùúrù náà, ẹni sùúrù. Ṣé ẹni pé wọn kọ Allah sí níbí báyìí Fásì as wo in ń bẹ̀ ní orúkọ kẹ̀kàn yẹn? fún wa. Ó ti Calm bẹ̀rẹ̀ down, rí ẹ. brother, calm down. Ṣé bẹ́ẹ̀ béèrè nǹkan ni? Ẹni sùúrù náà. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ mo ń bá sọ̀rọ̀? Àwọn ẹlòmíín náà ń gbọ́ nǹkan tá à ń sọ yìí. Wọ́n dẹ̀ ní Fásì la làákàyè jù béèrè yín lọ. kò nídìí ẹjọ́ púpọ̀. Fásì níbi nǹkan tí mò ń kà fún yín. Another name tí wọ́n máa ń pe Allah, wọ́n máa ń pè ní Rabbil Alamin, wọ́n máa ń pè ní Ar-Rahman, Fásì wọ́n máa ń wo pè ni ní ẹ kàn sọ fún Ar-Rahim. wa. Ṣebí fásì kan là ń kà lọ́wọ́ ìtàn dákọ̀ Èwo nínú gbogbo ẹ̀ Rabbika yìí. náà láti 190 dé 196 èwo nínú gbogbo ẹ̀. Okay, wọ́n dárúkọ ẹ̀ ní mò ń bọ̀ wá. Allah ni Rabbil Alamin láti 190. Mò ń bọ̀. Al-Aziz Rabbuka 190, yes, 190. Rabbuka Allah ni. Aziz Ẹ bá gbọ́ Rahim ẹ Allah bá wa ni. dá ẹ wá òdàn báyẹ káka 190 yẹ kí gbogbo lérí ẹgbẹ́ 190 yẹ sí báyẹ mọ́mí of kufar. Káàbá ti rí ń bẹ̀ kẹ́ alárí mọ́ káàbá straight ni àlàyé gbogbo àtikàyà sí 190 nǹkan tó sọ lélẹ̀ ẹ kà mọ́mí of kufar. Only surely in this is a sign. Dájúdájú èyí ni àmì. Yet most of them would not believe. Gbogbo wọn ò dẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀ ṣe títí pé kò sí àlá ń bẹ̀ so ẹ lè wá máa lọ báyìí àṣì lẹ́ ń sọ. Ẹ mú verse tó àlá ti hàn nínú gbogbo ẹ̀ ẹ mú 190 wá ibo wà láwà nù ilé. Ẹ má wà waste time wọn yìí báyìí jàre. So báwo lẹ ṣe ń porúkọ yín àfà yìí? Mujahid ẹ má ẹ ṣe. Ṣé ẹ gbọ́ pé ok ẹ tẹ̀síwájú. Mr. Mujahid, ẹ má bínú, mo fẹ́ gbé àyà kan wá kẹ́ bá wa kà, mo dẹ̀ ní question lórí àyà yẹn, tẹ́ bá mind. Or bóyá ẹ lè sọ fún mi ẹ jọ̀ọ́, bóyá ẹ lè sọ fún mi first of all. Ẹ jẹ́ n kọ́kọ́ bi yín actually kí n tó gbé àyà wá. Ẹ mọ̀ pé obìnrin lèmi, right? And mo feel bẹ́ẹ̀ ni pé tí mi bá lè rí jẹ nínú Islam, tí mi bá rí any àǹfààní, any benefit, then it's not a religion I can follow. So mo wá ń bi yín normally nísìn, kí ni èrè àwọn obìnrin nínú Islam? What are the benefits for women nínú Islam? Èrè obìnrin nínú Islam. Yeah. Position wo ni Allah gbé wá sí exactly? Obìnrin ó jẹ́ àwọn tó yẹ pé ẹni ọ̀wọ̀ ni wọ́n nínú ilé tí ó bá sóbìnrin kò sí ilé first of all. But nǹkan tó wà ń bẹ̀ ni pé obìnrin kò láì kankan tó ní ju pé òun ni ìyá ẹ̀sìn. Even Amina ìyá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun gangan ó jẹ́ èèyàn kan ó jẹ́ obìnrin tó yẹ pé olóòótọ́ ni alhamin ìwà tọ́mọ rẹ̀ sì mú lára rẹ̀ ni. So obìnrin kò sí. Ṣé Muslim ni mọ́mí Muhammad nígbà yẹn ni? Kò tí ì sí Muslim gbà yẹn. Muslim ti wà gbà yẹn bọ̀ kò tí ì wà. Stop. Mọ́mí Ànábì ṣé Muslim ni wọ́n? Amina Muslim ni. Ṣé lè prove ẹ pé Islam ni Amina tẹ́lẹ̀? Sherry, it's not easy to defend Islam because you have to lie to your own self even, she get, so that makes sense. That's what I'm saying. Islam. No. Islam ti wà ngbà yẹn. Ẹ jẹ́ àkókò sọ tòótọ́. Say the truth, let shaitan be ashamed. Simple as. Ìyá Ànábì ẹlẹ́bọ ni Mùsùlùmí. Okay, no problem. Ẹ ṣáà máa parọ́ kiri. Èyàn túnrọ́ tàbí èlùbọ́ ọmọlé kéwò ò dá lẹ́nu ẹni yìí ṣákáṣáká o. Ó ti dá. So tàbá ṣe ráwọn àfáàmì tó bá wà ní comment section yẹ ká ṣe háì ẹ jẹ́ ká repost. So ẹ jẹ́ ká repost. Ó ti yẹ ká ti ẹ̀ béèrè ìtumọ̀ àmì náà gan lọ́wọ́ ẹni yìí bóyá kò mọ̀ ìtumọ̀ àmì náà gan. So Mujahid ṣẹ̀ṣì wà ń bẹ̀. But how is Anobi's mother a Muslim? I'm trying to understand that. Hey. Ha. Sherry, mo máa ń sọ nǹkan kan mọ́mí ọ̀fọ́ kùfàrù. Mo lè tí àlìjẹ́ náà bá wà kò sí kankan nínú ọmọ Yorùbá àbọ̀ ọmọ Nàìjíríà kankan tó máa wọ̀. Cause irọ́ wọn ti pọ̀ jù.
Ah, Mommy Anobi was a Muslim. So gbogbo story Anobi lọ sí cave yẹn tó lọ gba revelation yẹn ṣé ká dànù ni àbí I don't quite understand it. Wow. so Atom ṣe wà pẹ̀lú wa ní Bẹ́ẹ̀ni, ẹ kálẹ́. ẹ káàbọ̀. Mo ti wá lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. Mo ṣẹ̀ padà délé ńsìn ni. Èmi àti àwọn kan la jọ ń fà ní shop mi ní alẹ́ tí mo fi kọ́kọ́ pè wọlé lẹ́ẹ̀kan yẹn. Èmi àti ẹni yẹn a jọ jókòó, ìgbà táwa jọ jókòó àwa jọ ń sọ̀rọ̀. So ó wá ń sọ fún mi pé òun lè fẹ́ ọmọ ọdún 4. Mo wá wò pé ẹni yẹn North ló ti wá. So ìgbà tó wá sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn rí bákan lára mi. Mi fẹ́ bá jiyàn. Ó ní nítorí pé Ànábì ṣe, wọ́n ń ṣe ní North. Mo ní ṣé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹ́yìn lè fọmọ tí yín lọ́kọ bẹ́ẹ̀? Ó wá ní rárá, òun ò lè fọmọ tòun lọ́kọ, but tán bá fún òun ó gbà. Ni mo bá yarí mọ́ wọn lọ́wọ́, wọ́n bá ní àdísì tèmi ń quote pé dọ̀yìfù ní kíní kankan. Ni mo wá fi gbé wọn wọlé lẹ́ẹ̀kan yẹn. Wọ́n fẹ́ bá mi jà ká tó délé. Kán má fẹ́ ná mi gan máa ní. Ẹ má jẹ́ ká nà yín o. Ẹ ṣáàjà máa ṣe jẹ́jẹ́ ọ̀kùn wọn kò sọ̀rọ̀ ń bẹ̀. Àwọn náà kàn ní láti máa dún kòkò ní ẹ̀mọ̀pá lánàá. One tactic tí wọ́n kọ́ látara Islam ni ẹ gbọ́dọ̀ máa dún kòkò mọ́ àwọn èèyàn. Ẹ máa ṣe gbé, ẹ máa ṣàwo. So ẹ̀rù yẹ fear yẹ gangan ni nǹkan tí Islam gbára lé. So fear yẹ gangan ni nǹkan tí Islam gbára lé. Without fear kò sí nǹkan tó ń jẹ́ Islam. Wọ́n lè fi máa rí nínú àwọn Quran, especially Quran 38. Nígbè kíyèsí ni iye àwọn èèyàn ìlú tóun Allah tóun ti parẹ́. Ṣé understand? So bọ̀ kò sẹ́ẹ̀rí gbogbo nǹkan tí ó wà ní nǹkan tí Allah sọ yẹn pé òun àwọn kan parẹ́. Ṣé understand? So àwọn tó parẹ́ yẹn nìsín àwọn àkáǹtì ẹ̀ abáwọ̀ ibẹ̀ láti fẹ́ rí. Òun sọ fún wa kíkà mọ́ pé ṣá àwòye sí ni iye àwọn tí wàhálà ti parẹ́. Àwọn tó dẹ̀ parẹ́ tẹ̀sán pé parẹ́ yìí náà àwọn story of bóyá ọkọ̀ ojú omi à ń kó yẹ. Ṣé inú ìwé ló wà? Ṣé understand? Bọ́ wọn máa dún kòkò yẹ mọ́ yín pé àwọn tóun ti parẹ́. So kékeré láti fi máa wòye sí mbẹ̀. So n pé táwa ti ṣe Islam yẹ ọ máa pàwá náà rẹ̀ awòdẹ̀ ṣe. So ìyẹn táwa bá fẹ́ ṣe bóyá kó wá ṣe. Ṣé understand? Irọ́ lásán ni gbogbo àwọn kíní yẹ kàn máa trap ẹ̀ máa fọ́ fún. Táwa bá ti dún hó ẹ̀yin náà dún há. Akíwò tọrọ jẹ ni wọ́n. Ṣó ti yẹ yín? Ẹ ṣe. Ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ ládùúgbò ní ṣọ́ọ̀pù yín yẹ bí ṣe ń lọ. Ẹ get Bluetooth speaker náà. Okay. Ẹ ṣe. So Sunday ṣe wà ń bẹ̀. Tàbá ṣe dáhùn àfáà. Before 11 o'clock, ẹgbẹ́ 1 million. Hello sir, ṣé ń gbọ́ mi? Kí ló fẹ́ bá a sọ? Ṣé Mùsùlùmí ni yín? Hello. Ṣé rí ìyá mi Mùsùlùmí ni ìyá mi and aláwo ni ìyá mi. Ọmọ Agége nísàlẹ̀ ọjà lèmi ti wá nílé ìyá àdí àgbà. Ṣé rí àwọn tó ń pera wọn ní Mùsùlùmí yìí, èké, olè, ọ̀kánjúwà ní gbogbo wọn. Èwo lọ́mọ máa pa àwọn èèyàn kan ní ẹlẹ́bọ. Àwọn wo ni ẹlẹ́bọ? Tẹ́ bá dé sọ iléèwé ọmọ ní anywhere ní the whole world, àwọn ẹni tó ń ta ewé ọmọ, tó ń ta àgbo, Mùsùlùmí ní gbogbo wọn. Àwọn tó ń pera wọn lálàájà, aláàjì, Mùsùlùmí ní gbogbo wọn. Àwọn wo wá ní ẹlẹ́bọ? Kí Mùsùlùmí Islam tó dáyé lónífà ti wà láyé. Ẹni tó dífá pàtó, ẹni tó ń kọlù tó dífá. Ẹni sùúrù Blue Crescent padà wá. Ó ní Muhammad. So ẹ ṣe kíákíá. Ṣé ń gbọ́ mi? 1 minute, yeah. So ẹ ṣe kíákíá. Ẹni tó dífá pé Muhammad bó wà nínú ìwò ògiri onífá ni. Ifá kọ́ ni wọ́n bá dé Mẹ́kà tó ń pariwo. Ẹ ṣe sùúrù. Báwo ni? Ẹ ṣe sùúrù, irọ́ lásán ni gbogbo wọn. Wọ́n nígbà tí Muhammad tó ń wá Muhammad. Iye ò káyé, irọ́ lásán ni kò sí, irọ́ lásán ni gbogbo wọn. Ṣebí history ni. Kì í ṣe history, irọ́ lásán ni sẹ́kù ṣẹlẹ̀. Ṣebí history ni. Irọ́ ni, ẹ sọ yìí ní. Ok, ó ti dá. Ó dá bó ṣe jẹ́ rọ yẹn, ó dá bó ṣe jẹ́ rọ. Àwọn tó ń lọ sí Mẹ́kà, báwọn aláwo ṣe ń pa kájà, wọ́n ṣe ń wọ aṣọ funfun tó ń gbé kíní ọ̀já sọ́run, bẹ́ẹ̀ náà ṣe ń múra níbẹ̀. Kíní tó ń gbé, mo sọ fọ́ọ̀rẹ́ mi kan gbà kan bí 8 years ago, mo ní ṣìgìdì, mo ní èṣù, yangi, táwọn àwọn oníṣẹ́ ìṣẹ̀ǹbáyé tó ń bọ, òun ló wà nù kíní yẹn, gbogbo wọn bá mi jiyàn pé láíláí pé báwo mo ṣe mọ̀. Ẹ wo, ẹ jẹ́ ká gbélé ayé ká ṣe rere, Ọ̀rúnmìlà òun nìkan ló mẹ́rin tó máa là. Olódùmarè òun ló bá.
olódùmarè lọ́ba mùsùlùmí yẹn irọ́ gbáà ni ẹ irọ́ ṣe gbáà ni ẹ àwọn ní ṣe kírísítẹ̀nì gan náà irọ́ ẹ gbáà ṣe ni. ẹ ṣe ká lè bá a tẹ̀síwájú. ìyá àjọkẹ́ ṣé mùsùlùmí ni. ẹ tẹ̀síwájú sà. ẹ ṣe Sunday. ẹ kalẹ́ o. ẹ ṣe sùúrù bàbá blue ẹ ṣe wọlé ni. ẹ kalẹ́ o. ẹ ṣe hold on ẹ ṣe hold on tẹ́ bá ti wọlé máa Okay. hold on. All right. Mùsùlùmí ni mí o. Salamu alaikum o. Àmín wa alaikum salam. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Yes. Wọ́n ní ọ̀fun fáàrù àwọn ìyá wa ni. Ok, Àjọkẹ́ mi ẹ kalẹ́ mà. Ẹ kálẹ́ mà o. Ẹ jọ ṣe máa ń lo perfume. Mo máa lo perfume. Ṣé mo pa aṣáwó ni? Ọkọ mi nìkan ló máa ń gbóòórùn ẹ̀ tí n bá lò. So ẹ ń lò lọ síta. Mi kì í lò lọ síta. Are you sure? Yes. Whenever I'm going out, I don't use it. Okay, so ṣé ẹ believe pé any woman tó bá go out of the house with perfume aṣáwó ni? Mo kà nínú Quran bẹ́ẹ̀. Nínú Quran kan mo ti rí o, kò sí nínú Quran o. Níbo Kò ló sí wà? àyà kankan bẹ́ẹ̀ nínú Quran. Ṣé ẹ lè fi Quran verse tó wà hàn wá? Mi nǹkan fún bọ́ mo àwọn àfáà sọ fún wa pé káwé lómi máa gbóòórùn ẹ̀ lára wa. Okay, so ṣẹ́yìn believe pé lóòótọ́ ẹni obìnrin tó bá wọ perfume tó bá jáde aṣáwó ni? Kí ló make ẹ an aṣáwó? Ẹ jọ̀ọ́ ṣé lè ṣàlàyé ẹ̀ fún wa. Torí ọkùnrin mi lè gbóòórùn ẹ̀ lára ẹ̀ kó dẹ̀ òórùn tó gbọ́ yẹn kó jẹ́ kó fẹ́ ní feelings fún obìnrin yẹn. It's just the same thing as wearing But skimpy clothes. ìyẹn ò ṣe fault obìnrin yẹn now, ṣe get. I'm not responsible for a man's body. I'm not responsible for a man's nose, ṣe get. So as a woman, why are you blaming that on a woman? The same thing ni pẹ̀lú obìnrin tó bá wọ aṣọ kúkúrú. Sọ̀rọ̀ nípa aṣọ right now because a ní tribe tó wà ní South Africa wọ́n ń wọṣọ àtọ̀ wọ́n dẹ̀ ń grape àwọn obìnrin wọn. There's a tribe in South Africa, I don't know, check me tẹ́ bá type orúkọ wọn ẹ rí wọn gan lórí app yìí. Wọ́n dẹ̀ ń grape wọ́n bá wọn ń ṣe tipátipá ní àjọṣepọ̀ pẹ̀lú wọn, ṣe get. So let's not go there for now. Perfume tóbìnrin yẹn wọ̀ mo wá ń bi yín, why am I responsible for the way another man feel? Ẹni tí mi mọ̀ rí. Assuming you did not wear it. Assuming you did not wear it for him to perceive the nice smile on you, he wouldn't have any feelings for you. So ẹ má bínú now tí màá nìyẹn bá grape mi tó bá fi tipátipá kó grape mi tó bá mi sùn ẹ jọ̀ọ́ ṣé èmi lẹ máa blame pé mo wọ perfume àbí má nìyẹn lẹ máa blame? Bẹ́ẹ̀ni torí pé wọ perfume. Èmi lẹ máa blame? Bẹ́ẹ̀ni. Nigeria is finished though. We are backwards though. Madam, are you joking? We are backwards though. We are backwards. We are backwards. Mi ṣeré o. Ó tún kú bí kí wọ́n fi irun kúrun náà wọ́n náà wò pẹ́ fún yẹn nílé náà tí ń lò ó. Bàbá wa bí wọ́n ní irun kúrun yẹn náà. Mama, wíìgì lẹ́ ń wọ̀ lórí DP yín number 1. Number 2, hijab yín ó yẹ kẹ́ ẹ wọ̀ ni ṣe mọ̀ bẹ́ẹ̀ as a Muslim. Kò ń ṣe dandan. Ta ló sọ pé kò ń ṣe dandan? Kò ń ṣe gbogbo nǹkan tó bá nu Quran la máa mú. So ẹ máa pick and choose ni tó bá suit yín. Bẹ́ẹ̀ni. Okay, ṣé bí Islam ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn? Kò ṣe lè ṣe 100% pa lè wà 100% perfect. Ṣé bí Islam ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn? Mi sọ̀rọ̀ nípa yín, mo ń béèrè Islam. Ẹ jọ̀ọ́ background yín noisy. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé bí Islam ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn? Mo ń béèrè nípa Islam. Is that how Islam works? Background yẹn noisy, mama. Mi mọ̀ bóyá generator lọ́tàn àbí nǹkan kan. It's very noisy. Ẹ jọ̀ọ́ mà ṣé lè kúrò níbi táriwo yẹn wà? So ancestors, ẹ má bínú ancestors. In a case tó jẹ́ pé ọkùnrin kan ó grape 6-month-old baby, ẹ mọ̀ pa tí gbọ́ rí? It's nothing new under the earth. Ẹ jọ̀ọ́ kí ló wà lára baby yẹn tó fi attract ọkùnrin tó grape ẹ̀? Orí burúkú ló wà ńbẹ̀. Orí burúkú àwọn ọkùnrin gan tó bá even ìyá mi ọkùnrin tó bá jókùnrin gidi gan kódà kan la òbò fún ẹ sílẹ̀ fún ẹ báyìí tó o bá lè control ara ajá ni ẹ ajá you're a dog kan la òbò kalẹ̀ fún asọkùnrin tí if that pussy is not meant for you kan là kalẹ̀ báyìí ṣé tó bá rí ikú lẹ̀ ṣo lè lọ gbórí sí ikú
when the pussy is not meant for you kàn là kalẹ̀ fún ẹ and you cannot control yourself àfìgbà tó bá kí kíní ẹ bọ you are a madman ó ti ya wèrè madman yẹn woman tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ kó mọ ẹ ọkùnrin kó lọ grape yẹn ẹ̀wọ̀n lọ́mọ yín máa kú sí ẹ̀wọ̀n ẹ̀yin olórí burúkú She would defend her son. She would defend her son. ẹ̀wọ̀n lọ́mọ yẹn máa kú sí kò lè bọ́m̀bẹ̀ ẹ̀yin wèrè yìí